gbogbo àgbáyé bẹ́ẹ̀ náà àdéhùn báyìí Saudi Sudia kò wá ní dáa kò ní dùn kó wọ́n jẹ́ sí pé àwọn olórí yín àwọn náà wọ́n ń ṣe wọlé wọ̀de pẹ̀lú àwọn Amẹ́ríkà ọwọ́ gbogbo tó bá lè ṣe ó ṣe àwọn òní kò lórí ibi tá a wà àwọn èyí ṣe mọ̀nàtìkì ní ìka rẹ̀ ní Iran nínú Amẹ́ríkà látijọ́ yìí gbogbo àgbáyé bẹ́ẹ̀ náà àdéhùn báyìí àwọn tí wọ́n lọ wúra ọdún yìí náà wọ́n lọ pẹ̀lú ẹ̀mí kan náà ní àyíká àmọ́ àwọn lè já lókè kò sí tí ó lè ṣẹlẹ̀ gbogbo ìrábáwá gbogbo ẹ́mbásì ìrábáwá wọ́n ti gbé gidi bẹ́ẹ̀ gbogbo mọ̀tọ́rù wọn ẹlọ Kuwait kò sí lọ mọ́ Dubai kò sí lọ mọ́ Emirates kò sí lọ mọ́ gbogbo tí ń jẹ́ ilẹ̀ ẹ̀sìn ìlú ẹ̀sìn nítorí àdánwò yìí ló wá ń jẹ̀rẹ̀ sí ó ń jẹ kàlú ẹ̀ tó ń dùn lé. ilé ẹ̀ tó ń dùn nù lé. ya'iduhum wa yumannihim wa ma ya'iduhum shaytanu illa ghurura. ọjọ́ kí mùsùlùmí lè dùn lórí kan tí ń ṣẹlẹ̀ yìí ẹni tẹ́ bá yí tí wọ́n bá ń dùn àbí tọ́kẹ̀rẹ̀ bá balẹ̀ ní àdánwò tí wọ́n bá àgbáyé lónìí mùnáfíkí ni owó àtẹ̀sùn ọmọ ìyá ni wọ́n. Saudi Sudia afẹ́kẹ́ ìmọ̀ dáadáa pẹ́yìn gangan ni kíblátù dín ẹ̀yin ní ibùdó púpọ̀ ẹ̀sìn gbogbo bí ọba ṣe wáyé bí ọba ti délù yín kó sí lọ́hùn bẹ́ẹ̀ ṣe pé kò wá ní dáa kò ní dùn kó wọ́n jẹ́ sí pé àwọn olórí yín àwọn náà wọ́n ń ṣe wọlé wọ̀de pẹ̀lú àwọn Amẹ́ríkà. kò ní dáa kó ṣe pé àwọn olórí yín náà ń ṣe wọlé wọ̀de pẹ̀lú àwọn Amẹ́ríkà. Amẹ́ríkà tó jẹ́ sí pé níjọ́ ní wọ́n wọ Afghanistan wọ́n pa lórí rẹ̀ ó ṣe sà wọ́n dé Iraki ìlú mọ̀ kíníkà bẹ́ẹ̀ rìfáàkì wálé Iraki tí kíníkà Iraki ní mọ̀kọ́mọ̀ ìlú mọ̀ ìlú Amẹ́ríkà ní ìlú tọ́pọ̀lọpọ̀ àfájáde mẹ́ Amẹ́ríkà débẹ̀ ó sọ òkè méjìlẹ̀ ó sókè méjìlẹ̀ ó di mélòó ó di méjì. Amẹ́ríkà yìí lọ́wọ́ Libya jẹ́ òní ó sọ gbọ́ alábàá abẹ́dọ́lẹ́ Libya ìlú àwọn àfáà ìlú tí mo sọ bá kí lọ́wọ́ yìí pé lamanta kharajtu min jami'ati Bangladesh ana ma'a zumala'i jami'ati Bangladesh bil Libya Bangladesh University Libya lọ́wọ́ Bangladesh University Libya ló wà. ilé kéwú tó promote àwọn àfáà àgbà ẹ̀sìn gbàgbọ́ Amẹ́ríkà débẹ̀ wọ́n sọ àwọn òkè bẹ̀ wọ́n sọ jílẹ̀. ó di mẹ́ta. ẹgbẹ́ gbàgbé Amẹ́ríkà yìí àwọn ọmọ súnlẹ̀ àdíjọ́ ní wọ́n ṣe wọ́n yánnayànna nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Amẹ́ríkà yìí àwọn náà wọ Gaza ní Palestine wọ́n bá ti Gaza jẹ́ wọ́n kọ́ dídí ìlú kan. odidi ìlú kan wọ́n sọ kalẹ̀ wọ́n wá sọ ogun tí ń dé ń bẹ́ẹ̀ wọ́n sọ ó ti sọ́ de bútú nítorí pé kí ni ẹ̀tẹ̀lé wa àdítẹ̀lé yìí tá a bá tẹ̀lé yìí á fi mú yín dánrin odi mélòó odi márùn. ẹlẹ́ẹ̀kẹfà wá ní oúnjẹ lọ́wọ́ yìí o ẹlẹ́ẹ̀kẹfà ó ní àwọn Iran yìí ìlú Iran ìlú Islam ni ìlú ìmọ̀ ni ìlú ẹ̀sìn ni ìlú àwọn ọmọ Muhammad ni. ìlú àwọn ọmọ Muhammad ni. òfin àgbáyé ibi tí wọ́n bẹ̀rẹ̀ lé kólu dábẹ̀rẹ̀ kó ogun ja ìlú kan ẹgbẹ̀rún jáwọn kan mọ̀ sí ẹgbẹ̀rún 6 tẹ́ẹ̀fì hàn pé ìlú báyìí ẹ fẹ́ kógun jà wọn ẹ̀sìn kí ló ṣe ẹ̀sìn tàwọn lè fún mi tó bá ń gbọ́ tí wọ́n bá sọ pé kúlù àìlè ìjàkàrí kábọ̀ kúlù àìlè ìjàkàrí kábọ̀ gbogbo tó bá lè ṣe ó ṣe ọwọ́ gbogbo tó bá lè ṣe ó ṣe àwọn onípò lórí ibi tá a wà àwọn èsè mọ̀nàtìkì ní ìka rẹ̀ ní Iran nínú Amẹ́ríkà látijọ́ yìí. ìka rẹ̀ ní Iran nínú sí wọn látijọ́ yìí. ẹ̀mí mẹ́fà pé mọ́ wọn bá lọ àti dúkìá tó pọ̀. táàmù yẹn tó ń bẹ̀rù àdánwò tó ń sọ ọkùnrin yẹn lọ́wọ́ táàmù yẹn wá ní wọ́n á sọ ìjọba Amẹ́ríkà lórí ìjọba ilẹ̀ láti wo President Amẹ́ríkà ni wọ́n ń sọ̀kalẹ̀ sí Saudi wọ́n wá tẹ́ red road wọ́n tẹ́ kalẹ̀ fún wọ́n wá tọ̀ lọ́tún wọ́n tọ̀ lọ́sì wọ́n wá rán ọba lọ́la ẹni tí wọ́n tẹ̀lé ọba lọ́la tí wọ́n ní Waliyul Ahad Saudiya owó lọ́lọ́ lè gba ọba Amẹ́ríkà lálejò ó wá sọ̀kalẹ̀ báyìí wọ́n ní wọ́n á sì báyìí sí wọn ẹ̀yin mọ̀ wọ́wẹ́ ẹ̀ mọ̀ mọ̀nàfíkì sí dáadáa ọ̀rọ̀ yìí sùn mọ̀nàfíkì of àgbáyé of world ẹ̀yin olórí mọ̀nàfíkì rẹ̀ ó wá sí báyìí sí wọn ó wá náwó sí ọba lọ́la Saudi òun wá bọ̀wọ́ pẹ̀lú ọmọ méjèèjì ẹwù kan ń jẹ́ kó yẹ pé kúnnára ahadika akànwé láwà nínú akànwà lè jímbà ní o intense là ń ṣe o intense là ń ṣe o ìkùnlú bí i mẹ́rọ̀dọ́ fàṣájá ọmọ ọ̀rọ̀ mẹ́rọ̀dọ́ ó jẹ́ kó yẹ wọn pé àkúrò gbọ́nà yìí àwọn kàlẹ̀ mẹ́kí wo ọlọ́run kàlẹ̀ gbé ajára sọ̀rọ̀ sí mi o mọ̀kọ́mọ̀dé wà mí o kàábà wà mí o gbogbo ọ̀rọ̀ táwọn ní o àwọn dáàbòbò àwọn fẹ́kẹ́ ẹ̀kọ́ sí nǹkan ní àwọn o so ní tẹ́bátíkáwò fọwọ́ sí ibẹ̀ làwọn fọwọ́ sí o ziyara tó lọ kó wọn kí wọn lọ bẹ̀ wọ́n wò ní ìbẹ̀wò pé sẹ́yìn òkú lára wa sẹ́yìn òkú lẹ́yìn wa àwọn náà wá fi yé pé àwọn òkú lẹ́yìn yìí lásìkò tí ìyà ń jẹ wọn kò fún sí wọn lásìkò tó ń sunkún lọ́wọ́ ní Iran. lásìkò tó ń sunkún lọ́wọ́ ní Iran. innal munafiqina
ọ̀rọ̀ tó kọ́kọ́ máa gbomi lójú ẹni lọ́wọ́ yìí. Fi darukil asfali minan nar. Ó dàbí pé ìpín ayé ti dé. Innal munafiqina. Ẹwòye sí ẹ̀yọ́ ló yẹ wòye sí. Fi darukil asfali minan nar. Ẹwòye sọ̀rọ̀ yìí. Ẹwòye sọ̀rọ̀ yìí. Wọ́n dẹ̀ ní yí pé táyé bá ti kú ẹ̀dẹ̀ bí ọ̀la bọ́tù láti máa parẹ́ wọ́n bọ́ bùkábà. Táyé bá ti kú díẹ̀ tí ó parẹ́ máa bọ́ bùkábà. Ẹ̀wọ̀n ibi tọ́rọ̀ yìí ń bọ̀. Ibi tọ́rọ̀ yìí lọ yóò dá Ọlọ́run ṣàánú wa. Àmín ya Allah. Àti kí á ní kó fún ìbẹ̀lọ́run lórí ìdúró ṣinṣe lórí ìgbàgbọ́ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ọjọ́ yóò ti pa ìlòmí ìkíkú tó dé. Ọjọ́ ti pa ìlòmí ìkíkú tó dé. Ó ní innal muhanniya atifuhu min fawqihi òwe lábáwá ni. Innal muhanniya atifuhu min fawqihi ẹni tí yóò bọ̀ ní pa ọjọ́. Ìbọ̀ ní pa ọjọ́. Afáàgbà wọn káwọn bẹ bó ti òkèlè ní púpọ̀ ògùn tó àbàrà rẹ̀ ní ìrẹ́bẹ̀ o. Afáàgbà ni olùkọ́ àgbà ní Asia yìí a ń pè ní alustaz Dr. Muhammad Ibrahim Al-Ashnawi olókè mímọ̀ ni ó wá sọ gbọ́nà nǹkan. Ó ní idha takallayna an Iran al-yawm fasawfa ta'kuluna Isra'il gada. Ọlọ́run kẹ́kẹ́ ìwòye sí ọgbẹ̀yìn Mùsùlùmí tí àwọn Israel tán fi àjà àwọn ará ní tí mo yí ń dùn. Kọ́dà ẹlùmí tí wọ́n máa ṣàdúrà yí pé Ọlọ́run sí Ọlọ́run máa wà rání àwọn kìnnì àwọn Ṣíà àwọn aláṣọ dúdú ẹlẹ́hà àwọn dúdú àwọn àfá àwọn dúdú àwọn tán ní ọ̀nà tó nígbà sí náà nínú Islam yìí lọ́tọ̀ Islam náà wà àmọ́ way of worshiping wọn way of activating wọn way of ablution ọ̀sá yàtọ̀ kọ́mù láyé láì kò yàtọ̀ kọ̀wáìdù Islam kò yàtọ̀ asásù ò yàtọ̀ foundation ò yàtọ̀ ògidè yí pé wọ́n ti láwọn nǹkan mẹ́ta àfikún ti wọn tó yàtọ̀ sí tiwa wọ́n dẹ̀ ní àwọn ìgbàgbọ́ kan tó fi kún tiwọn náà fi ń jẹ́ Ṣíà náà fi yàtọ̀ sí wa. Náà fi yàtọ̀ sí wa tó fi ń jẹ́ Ṣíà. Èyí náà fi yàtọ̀ ni wọ́n wà mú lọ́wọ́ inú rẹ̀ àmọ́dù wípé àwọn Israẹli ti kẹ́sì lọ wọ́n ti kẹ́sì ìparẹ́ lọ bá wọn wọ́n sì pa wọn yẹ̀jẹ̀ ó tún bá wọn ṣàdúrà inú rẹ̀ tún wọn lọ pẹ̀lú balẹ̀. Àfáàgbà yìí wọ́n sọ̀rọ̀ àfáà yìí ní ìsàtàkàlẹ́yìn náà á ní Iran yom tàbí ká máa gbé káàbùkẹ́ ni wọ́n ká máa kí ni wọ́n máa dùn pẹ̀lú bí Israẹli ṣe ń fi mú àwọn Iran dẹ́rẹ̀ yìí ó ní ìjọba Saudiya ẹ̀yà ará Medina ẹ̀yin ìlú Islam Africa ó ní pè yín kọ́lá yìí tó ń pè ìlú tó ń wá yìí náà. Fasatakulu Isra'ilu gadan. Ó ní wádọ̀lá tó bá di ọ̀la ó ní ha ó láti di àgùntàn nù ìkókò ọmọ Israẹli mọ̀ wá jà wá náà. Ìkókò ọmọ Israẹli ń bọ̀ wá jà wá náà lọ́la. Táwọn bá ti bùkà di wa. Ṣé pé tó bá lóye lòye máa yé onímọ̀dẹ̀ ní máa fojú wo ìgbẹ̀yìn ọ̀rọ̀ ni. Ní máa fojú wo ìgbẹ̀yìn ọ̀rọ̀ onímọ̀ ní máa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ẹni tó mọ̀ ní nìkan. Nínú tí a kan ní al-aqil al-qasi yanzuru yaqra'u tarikh al-gadi bí unwan al-yawm. Ìmọ̀ tó kẹ́ nínú yín níjọ́ ní ọ̀dọ̀gbẹ́ èèyàn yóò máa ké ìtàn tí ó ṣe rọ́la látara àdẹ́sì òní tó ní bá kọ lẹ́tà sí lẹ́tà lásán kò ní ti já lẹ́tà ọ̀hún àdírẹ́sì tó wà lẹ́tà ọ̀hún yóò ti mọ̀ tí ó ṣe lọ́la. Yóò ti máa ń jí òtẹ̀lẹ̀ lọ́la. Afọ́bẹ̀ yóò ṣe wípé tá a bá ní kábùkẹ́ ju wọ́n lórí bí àwọn èèbó tí wọn ò nígbàgbọ́ yìí tí wọn ò lẹ́sìn yìí ẹlẹ́mí ò ṣe gbà pé kìrìsìtẹ́nì gan wà ẹlẹ́mí ò ṣe kìrìsìtẹ́nì nínú wọn àwọn míì wọn èsè jù àwọn míì wọn ní kò sẹ́sìn àwọn yìí wọn làwọn Saudi wa ń bá ṣe wọléwọ̀de àwọn làwọn yìí ní Amẹ́ríkà náà lọ́wọ́ wọ́n fi ń kẹ́sì lọ bá Gaza wọ́n ń kẹ́sì lọ bá Iran wọ́n ń kẹ́sì lọ bá Iran àwọn nínú ìpínlẹ̀ Israel. Ok abáyé wọn ní tá a bá ní ká máa wòye tá a bùkẹ́ ní wọn àwọn mùsùlùmí àgbáyé tí ìyá bá ń di àwọn ọmọ Iran lọ báyìí nítorí pé a ní pé wọ́n ń ṣe irú ẹ̀sìn tiwa nítorí pé a ní kíní kan tá a fi yàtọ̀ nínú ẹ̀sìn a ní kíní kan tá a fi yàtọ̀ Islam mùsùlùmí ni wọ́n bá wọ́n jẹ́ pé kò sọ́ba kan àfọlọ́ba wọ́n sì mọ̀ pé Muhammad wọ́n dákọ̀ ànábì fa wọ́n sì mọ̀ wọ́n ká àwọn ọ̀nà Kaaba wọ́n ń gbá ẹ̀wọ́n yọ sàkáfà ìyá wa ń jẹ wọ́n inú wa sì ń dùn. Ìyá ń jẹ wọ́n inú wa sì ń dùn. Ma qimatun nasi illa fi mabadihim lálìmájídú ẹ̀bùkọ́ wà láìláàlìkọ̀ọ̀bù wọ́n rú tabú. Ẹwọ́n ní ogun àgbáyé ṣe tí ó sì wà lójá ìlà ìlú báyìí. Lálìmájídú ẹ̀bùkọ́ wà láìláàlìkọ̀ọ̀bù wọ́n rú tabú. Gbogbo àgbáyé ń bẹ̀rẹ̀ àdánwò báyìí. Àwọn tí wọ́n lọ múra ọdún yìí náà wọ́n lọ pẹ̀lú ẹ̀mí kan náà ní àyíká àmọ́ àwọn lè já lókè. Kò sí tí ó lè ṣẹlẹ̀. Gbogbo ìrábáwá gbogbo ẹ́mbásì ìrábáwá wọ́n ti gbé gidi rẹ̀. Gbogbo mọ̀tọ́rù wọn ẹ lọ Kuwait kò sí lọ mọ́. Dubai ò sí lọ mọ́, Emirates ò sí lọ mọ́. Gbogbo tí ń jẹ́ ilẹ̀ ẹ̀sìn ìwé ẹ̀sìn nítorí àdánwò yìí. Ìwọ́n wá ń jẹ̀rẹ̀ sí oúnjẹ kàánú ẹ̀ tó ń dùn lé. Ilé ẹ̀ tó ń dùn nù lé. Ya'iduhum wa yumannihim
وما يعدهم الشيطان إلا غرورا. ó yẹ kí mùsùlùmí lè dùn kó lè dùn lórí ìkan tí ó ṣẹlẹ̀ yìí. ẹni tẹ́ bá yí tí wọ́n bá ń dùn àbí tọ́kẹ̀lẹ̀ bá balẹ̀ nínú àdéhùn tí wọ́n bá gbáyé lónìí mùnáfíkí ni òun àti ọmọ Jésù òun àti Jésù ọmọ ìyá ni wọ́n. ìwé ẹni bẹ́ẹ̀ owó àtẹ̀sùn ọmọ ìyá ni wọ́n. afáàjà yìí wọ́n sọ̀rọ̀ ẹ̀wù káyọ̀rọ̀ bó ṣe súnmọ́ pé ní Áfíríkà tó tí wọ́n sì ní àwọ̀ funfun bí àwọn ìlágbáwá. afáàjà yìí wọ́n ní ustasul hadith wal fiqh wọ́n ojú mi afáà tó kọ́ yàrá dìísì jù ní aziari onísọ̀rọ̀ yìí ó ní táwọn fi ojú lẹ̀ táwọn òrùn ta bùkẹ́dì wọn táwọn Israẹli bá ń kọ́ ogun ja ìsìláàmù nílùú Iran báyìí tá a dákẹ́ tá a ní nítorí pé kíní kan yàtọ̀ pẹ̀lú àwọn àtàwọn Iran ó ní káwọn lẹ́mọ̀ yìí pé ikhtilaful al-aqida ikhtilaful mazahib ahwanu min ikhtilafid din. Allahu akbar. Allahu akbar. ó ní káwọn ọmọ aláwọ̀ dájú pé káyàtọ̀ ní àdìọ́ kan káyàtọ̀ ní ọ̀nà ìgbàsí lọ́hùn káyàtọ̀ ní tẹ̀sùbá èmi ò fà tẹ̀sùbá ìwò nífà èmi ò dùbàdìrì èmi ò lè lù èmi ò tẹ̀sùn ayára yìí sí ayára èmi ò ṣe èmi ò dá tẹ̀sùbá láàrin èmi ò ní dá àwọn nǹkan ẹ̀kẹ́ bẹ́ẹ̀ pẹ́ yìí tábà fi lè mú tábà ti mọ̀ pé ibẹ̀ láti yàtọ̀ ó máa rọrùn díẹ̀ ìyí wọn fi wọ́n kàbàlẹ̀ pé àwọn àtàwọn yìí wọn ọmọ ìyá ni wọn ọmọ ìyá kankan náà ni wá ju káwá yàtọ̀ nínú ẹ̀sìn lọ. ẹnu tún rọrùn ju ká yàtọ̀ nínú ẹ̀sìn lọ. ẹni tẹ́ ìdọ́sẹ̀ ẹ̀sìn kankan náà wò gbọ́ ọkọ̀ kàbàlẹ̀ sí kò sádàwọ̀ kò sádàkọ̀ tó lè ṣe fún ọ. àmọ́ tẹ́ bá jọ jọra yín nínú Allahu wa rasuluhu wa kitabu Ọlọ́run ànábì rẹ̀ àti tírà rẹ̀ wọ́n kà bá tuhu wọ́n kì bùlá tuhu tẹ́ẹ̀dẹ̀dọ̀ ayé eré yìí ẹnìgbà kó síra yín ẹnì fọkànbalẹ̀ síra yín ẹ kí ló mọ̀ ní pé Ọlọ́run ò lè lu bàndìrì ìlú sí lu bàndìrì tèmi ó tán òjò àwọn lọ.